Ẹ káàbọ̀ sí orí ìkànnì Abínibí Studio. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Yorùbá actor tí ọjọ́ orí wọn ti ju 50 lọ ní Yorùbá industry lọ́wọ́lọ́wọ́ báyìí. So number 15 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ẹ pause díẹ̀ náà, ẹ lọ sinmi. Because tí n bá sọ ó máa yà yín lẹ́nu, but màá sọ náà ni. Mr. Kunle Afod is 51 years old, ọ̀kànléláàádọ́ta. Number 14 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Ibrahim Chatta. His age is 54 years old, ẹ̀rìnléláàádọ́ta. As you can see, that man very good looking. Wọ́n ti ẹ̀jọ́ age yẹn rárá. Number 13 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Muyiwa Ademola. Máa yẹn wọ́n máa ń rẹ́rìn, wọ́n máa ń smile gidi gan. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wọ́n ní Yoruba industry. His age is 54 years old. Ní èdè Yorùbá, ó jẹ́ ẹ̀rìnléláàádọ́ta. Number 12 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Ṣẹ́gun Ògúngbè, tí age wọn jẹ́ 55, àrùndínláàádọ́ta. 11 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Yomi Fashlanso, tí age wọn jẹ́ 56 years old, ẹ̀rìndínlọ́gọ́ta. Ó yà yín lẹ́nu àbí? Ẹlẹ́kẹ̀wàá tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Funsho Adeolu. Máa yín náà wọ́n handsome gan gidigidi gan. So his age is 57 years old. Ní èdè Yorùbá, age wọn jẹ́ ẹ̀tàdínlọ́gọ́ta. Ẹlẹ́kẹsàn-án tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí Mr. Saheed Balogun, tí age wọn jẹ́ 58, which is èjìdínlọ́gọ́ta. Ẹlẹ́kẹjọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Latin. Mr. Latin jẹ́ aláwàdà nínú eré Yorùbá industry. Tẹ́ bá wo movie wọn, kò sí ó máa pa yín lẹ́rìn ní pẹ̀lú action wọn àti bó ṣe máa gbéra wọn. His age is 58, which is èjìdínlọ́gọ́ta ní èdè wa ní tiwantiwa ń bíbáyìí. Ẹlẹ́keje tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Ladi Fọlárin. Àwọn náà pupa. Tẹ́ bá rí wọn lásán, ẹ máa fọ́ fún wọn ni. So his age is 60 years old. Ní Yorùbá, age wọn jẹ́ ọgọ́ta. Ẹlẹ́kẹfà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Anta Laniyan. That man is very good actor, outspoken, and his English is very fluent. His age is 62 years old, èjìlélọ́gọ́ta. Number 5 tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Yemi Ṣọládé. Tẹ́ bá rí màá yẹn, wọ́n pupa, wọ́n síngbọ̀lẹ̀, wọ́n fine gidi gan o. He is 65 years old. Àwọn náà jẹ́ márùndínláàádọ́rin. That is his age. His age is 65 years old. Ẹlẹ́kẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Mr. Taiwo Hassan, popularly known as Ogogo. Very cute man, handsome man. Age wọn ni 65 years old, márùndínláàádọ́rin. Ó yà yín lẹ́nu àbí? Àwọn pípù yìí wọ́n ti dàgbà ní Yorùbá industry. Ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, òun ni Mr. Yinka Quadri, tí age wọn jẹ́ márùndínláàádọ́rin. That is 65 years. Mr. Yinka Quadri is 65 years old. Ìkejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni Mr. Ọláìyá Igwe, tí age wọn jẹ́ mẹ́tàdínláàádọ́rin. Ó yà yín lẹ́nu àbí? Tí alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni Mr. Jídé Kòsọ́kọ́, tí wọ́n ti pé ọ̀kànléláàádọ́rin. Yes, you heard me right. He is 71 years old. Ẹ lè rí bí wọ́n ṣe look so good. He's so handsome. Ṣé ẹ pé tẹ́yìn obìnrin gan bá rí gan-an, inú yìí máa wó rí, máa wó sí. Ibi tí màá fi àdàgbà ètò ọ̀rọ̀ sí leléyìí. Ẹ bá wa share fídíò yìí sí àwọn ọ̀rẹ́ yín àtàwọn family, kẹ́dẹ̀ subscribe sí channel wa. Love you. Bye.